kókó inú ìròyìn láti iléeṣẹ́ Otasansan TV lórí YouTube. Lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n sin àwọn ènìyàn tí wọ́n gbẹ̀mí mì nínú ìkọlù táwọn agbébọn ṣe sí ṣọ́ọ̀ṣì kan nílùú Ọ̀wọ̀, àwọn agbébọn tún ṣe ìkọlù míì sí ṣọ́ọ̀ṣì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú Kaduna. Wọ́n pa ènìyàn 3 táwọn míì sì di àwátì. Àwọn ọmọ ìsọta ṣe ìkọlù sáwọn akọ̀ròyìn tó ń tẹ̀lé iléeṣẹ́ gómìnà nípínlẹ̀ Èkó. Àwọn akọ̀ròyìn 2 fara gbọgbẹ́. Lẹ́yìn tí àjọ elétò ìdìbò INEC ti kéde Abíọ́dún Oyèbámíjí nínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìbò gómìnà tó wáyé lẹ́kìtì, Oyèbánjí ní àwọn ń retí ìwé ìpẹ̀jọ́ Ṣẹ́gun Òní tó jẹ́ olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú SDP. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 6 tí wọ́n ti ń wá tipẹ́ nípìnlẹ̀ Ògùn. Àwọn alárùn ọpọlọ ti gba ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan rí. Olùdíje fún ipò ààrẹ lọ́dún 2023 Peter Obi ló ṣàlàyé ọ̀rọ̀. Nílẹ̀ òkèèrè, adájọ́ ní ẹni tí wọ́n dájọ́ ikú fún kò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn lẹ́yìn ọdún 91. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ láìpẹ́. Ẹ má gbàgbé láti subscribe síkànnì yìí kẹ́ lè máa gbádùn wa síwájú sí i.